Ah, ọmọ Yorùbá, ọmọ Oòduà, a kú oríire. Tí bá sọ fún yín pé a kú oríire, tí bá sọ fún yín pé ìròyìn ayọ̀, ẹ mọ̀ pé ìròyìn ayọ̀ ni. Ọmọ Yorùbá, bàbá Bọ́lá Ahmed Tinubu, wọ́n ti jẹ́wọ́ ọmọ kọ́ o. Wọ́n ti padà ṣe nǹkan tí àwa Yorùbá nation ní kán ṣe o. Wọ́n ti ṣe o. Ẹ ń wò pé kí ni màá bí sọ? Bẹ́ẹ̀ ni ohun tí gbogbo ilẹ̀ Yorùbá ń pariwo, ta náà fẹ́ kó ṣẹlẹ̀, ta ní káwọn náà bá wa fọwọ́ kun kán ṣe é. Ó ti ṣẹlẹ̀ o. Ẹ jẹ́ bẹ̀rẹ̀ sí ní kan sá. Mo sọ fún yín pé táwa bá ń pariwo, mo máa play evidence fún yín o. Táwa bá ń pariwo, tá à ń sọ̀rọ̀, tẹ́yìn náà comment, tẹ́ ẹ support nǹkan tá a sọ, everybody will understand that this is what all of us want. But tí bá ṣe fídíò, tẹ́yìn wò, tẹ́ ẹ share, tẹ́ ẹ comment, ó ṣeé ṣe kí nǹkan tá a sọ kó má déwájú àwọn afẹ́fẹ́ kó dé. This is a good sign wípé wọ́n ń gbọ́ gbogbo nǹkan tá à ń sọ. Ọmọ Yorùbá, ẹ pín fídíò yìí. Mo máa play fídíò kan fún yín níbi tí bàbá Tinubu ti bínú sọ̀rọ̀. Bàbá ti bínú da ọ̀rọ̀ sílẹ̀. Wàhálà ti dé bá wọn Fúlàní báyìí. Wọ́n tẹ bá gbọ́ big wàhálà. Torí pé wọn ò níṣẹ́ míì tó ń ṣe. Àwọn kábà tẹ̀ ń rí. Kò sí kọ̀mítọ̀ pọ̀jù tó kọjá Fúlàní agenda. Bàbá Tinubu sì ti give order by standing order. Very good. Ẹ já ṣe gbòòsà bẹ́ta fún bàbá Tinubu. Gbòòsà. Now you are talking. Bàbá Tinubu ò lè máa ṣe ilé káwa náà bu wọn àbí à ń ṣe ìkọ̀kan. Ohun tá a fẹ́ gangan ẹ ti ṣe yẹn. Ẹ jẹ́ máa jẹ́ kó jẹ́ òròrí àwọn lásán o. Ẹ má jẹ́ kó jẹ́ paper sick. Ẹ má jẹ́ kó jẹ́ documentation sick. The way it is being altered, ẹ jẹ́ ká tàn fọ́ọ̀lù bẹ́ẹ̀. Ọmọ Yorùbá, bàbá Tinubu ti yarí tó fún gbogbo àwọn Fúlàní ajínigbé. Wọ́n ní láti wákàtí lọ. Kódà wọ́n ti fún wọn ní ultimatum tó túmọ̀ sí pé gbèǹdéke ìgbà tí wọ́n gbọ́dọ̀ fi Nàìjíríà sílẹ̀. Wọ́n ní báwọn ṣe ń bá wọn sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí jíjọ́ kejì. Àwọn ò fẹ́ gbọ́ nǹkan tó jọmọ́ Fúlàní jíjọ́ mọ́. Àwọn ò fẹ́ gbọ́ nǹkan tó jọmọ́ pé Fúlàní pa èèyàn. Àwọn ò fẹ́ gbọ́ nǹkan tó jọmọ́ pé Fúlàní tipátipá bá ní lù. Wọ́n nítorí wípé number one, tí wọn ò bá sọ̀rẹ́ńdà gbogbo nǹkan ọjà tó fi ń jà báyìí, wọ́n ní in the next 24 hours wọ́n máa get that evidence wà o. Wọ́n ní kó fi gbogbo forest wa sílẹ̀. Wọ́n ní because lẹ́nujọ́ mẹ́ta yìí òjò àdó olówó á bẹ̀rẹ̀ sí ní rọ̀ lórí àwọn Fúlàní, lórí àwọn terrorist tó fi ní reserve forest wa tó fi ṣe ibùgbé, tí wọ́n fi ṣe ibi tí wọ́n máa ń sá lọ tó bá ti commit crime. Ọlọ́pàá táwọn bá dúró nílùú, wọ́n máa tẹ àwọn kí ló wá ṣe wọn dúró nílùú. Wọ́n lọ sá sínú forest. A dúpẹ́ lọ́wọ́ bàbá Tinubu. Bàbá Tinubu ní lálàkọ̀kọ́ báwọn ṣe báyìí kí gbogbo àwọn Fúlàní ajínigbé kó fi gbogbo Nàìjíríà sílẹ̀. Alákọ̀ọ́kọ́ nìyẹn. Àwọn agbéniṣòwò that has to do with criminalities. Wọ́n ní kẹ́kọ̀ọ́ ṣe kíni kọ́ yọ ọwọ́ wọn nínú ẹ̀. Pé àìjẹ́ bẹ́ẹ̀ ìwọ tó bá kódà kò ń ṣe terrorist nìkan o. Terrorist tó bá ti mú tó bá tún ríta á jẹ́ pé tó bá tún ayé wá. Ẹni tó bá tún wá rí pẹ̀lú òun náà tún dáhùn. Ìwọ tó bá yàn lọ́rẹ̀ ọ̀fẹ́ mọ̀ pé o mọ̀ bóyá o mọ̀. Ìwọ tó bá torí ìwọ wọn ló mọ̀ sókè bẹ́ẹ̀. Wèrè ló máa ń mẹsẹ̀ wèrè tó máa mọ wèrè. Olóògùn ló máa ń mọ ojú èèyàn wọn, ló máa ń mojú ẹsẹ̀ wọn lórí àpáta. Ọmọ Yorùbá, kú oríire. Bàbá Tinubu lórí eléyìí tẹ́ ṣe ìkòròdú sí fún yín. Ọmọ Yorùbá, a kú oríire. Ẹ ṣe àdúpẹ́ gan ni. Evidence wà o, ẹ lọ fún ọkọ yín balẹ̀ ọmọ Yorùbá. Ẹ jẹ́ ká pín fídíò yìí. Ẹ jẹ́ bẹ̀rẹ̀ sí ní comment section wípé ohun tí bàbá Tinubu sọ gbogbo làwọn gan fẹ́, òun ilẹ̀ Yorùbá fẹ́. Àṣẹ tó pa yẹn, òun làwọn tí yẹn tó pa látijọ́, ọ̀dẹ̀ ti pa báyìí. Inú mi dùn, ayọ̀ mi kún. Wọ́n ti give standing order.
pé lẹ́yìn eléyìí táwọn wá sọ yìí tẹ́ bá tún padà rí àwọn ajagun ó jẹ́ kí wọ́n jókòó tí bàbá wa Olóyè Sunday Igboho sọ̀rọ̀ nígbà yẹn. Tẹ́ bá rántí ìgbà Lálọ́ba tó lọ fún olórí burúkú Sálíù tó fẹ́ lọ fún wọn ní tó gbébọn jáde tó bẹ̀rẹ̀ sí ní rọ́ọ̀bù Sunday Igboho àti gbàdájọ́ mọ́ wọn. Ọlọ́run ní ò pa wá níjọ́ yẹn. Wọ́n ti máa ń pa àwọn èèyàn dànù nìyẹn tó bá ti wá bá wọn fún ẹni tí bí wọ́n ṣèkọ́ tí ò dáa. Agbóhùn bọ́ ṣe máa ń pa àwọn èèyàn tó wá bu ẹni yẹn mọ́lẹ̀ ẹ̀rọ máa wà ní ẹ̀mí ni. Lọ́dún wọn tí ẹ̀. Ọmọ Yorùbá a kú oríire wọ́n ti pàṣẹ o àṣẹ ti wá látòkè. Àwọn afẹ́ wà wò mí sí bóyá àwọn service chief bóyá wò lè ṣiṣẹ́ wọn. A fẹ́ wò bóyá DS lè ṣiṣẹ́ bóyá army lè ṣiṣẹ́ bóyá ọlọ́pàá lè ṣiṣẹ́ kọ́ wá sọ èyí tí wọ́n ti ṣe fún wa. Kò sí àníyàn adẹ̀tútù bẹ́ẹ̀ gé lórí bill the push lórí ọ̀rọ̀ state security. Bàbá Tinubu kò ní bàjẹ́ fún yín tó bá jíde lẹ́yìn ṣe wọ́n láwọn ọmọ ìbọn wà lẹ́yìn yìí kò sí nǹkan méjì táwa Yorùbá tí a ṣe ń bá yín jà tó kọjá gbogbo ṣe ń pa wá nípakúpa kò tẹ́ wa lọ́rùn. Ṣùgbọ́n tí wọ́n jẹ́wọ́ ọmọ kan báyìí ẹ ti jẹ́ ká bọ̀ wípé ẹ̀ ń ṣara wọn torí kan tó ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń wò tẹ́lẹ̀ nìyẹn. Bó tiẹ̀ jẹ́ pé ó ti padà yí àwa kọ̀ọ̀kan wípé àwọn Fúlàní wọ́n ń ṣe insecurity láti fi ba ìjọba yín jẹ́ not because you are corrupt. Àwọn Fúlàní tẹ́rí tó ń pariwo pé bàbá Tinubu olè ní àwọn ò fẹ́ mọ́ pé àṣírí ti tú kódà máa pílẹ̀ fídíò yẹn fún yín. Ẹ wá gbọ́ àwọn àṣírí ayé ìdí tí àwọn Fúlàní àti bí Peter Obi ṣe gbàbọ̀dè fáwọn ẹbí ẹ̀ fáwọn Ìgbò tọ́lé Biafra gbogbo ẹ̀ máa gbọ́ nísìn. Lọ́làkọ́ gbogbo gómìnà ilẹ̀ Yorùbá a ní láti wà lójú alákọ̀ọ́fin sọ́rí torí pé àwọn Fúlàní terrorist nílẹ̀ Haúsá 100% wà pé wọ́n máa fi gbogbo bẹ̀rẹ̀ lẹ̀ because àwọn ọmọ onílùú fún ara wọn wọ́n ti fún wọn ní ultimatum tí wọ́n dẹ̀ ti lé wọn lọ fìtìfìtì. Ọ̀dọ̀ wa ń bí dẹ̀ lọ ń bọ̀ South West lọ ń bọ̀ kò sí àní-àní. Ẹ̀yin gómìnà ilẹ̀ Yorùbá ẹ dìde wọ́n ẹ jẹ́ wọ́n mọ̀ pé ilẹ̀ wà in charge ẹ jẹ́ wọ́n mọ̀ pé ilẹ̀ chief security àwọn kọ́ ẹ pa anybody wọn lọ ẹ fọ́ọ̀sì gbogbo olùgbò fún gbogbo olùgbò tẹ́wọ́ ti bá wà. Bàbá Tinubu ti pa àṣẹ ti wá látòkè kí ló tún kù ká bẹ́ ṣiṣẹ́ ni káwọn ọ́fíìsà káwọn méjì kọ bọ́ sínú igbó kọ́ fọbẹ̀ mọ́ ṣàfọ́. Bàbá Tinubu ní ìwọ tó bá jẹ́ terrorist sympathizer kò ti dáhùn báyìí. Ìwọ tó bá jẹ́ negotiator ṣẹ́ta àwọn gúnmí kò ti jẹ́ tán. Ìwọ tó bá jẹ́ sympathizer wọn tó bá mú wọn tó dọ̀rọ̀ máa ń ká àwọn ìdílé ìfọ́sẹ́dé gidigidi nìkan káwọn kan tún máa lórí láyé àtọ́mọ tó máa pè amnesty fẹ́ni tó pààyàn nípa fún tó ṣe gba owó yan ọ̀pá tó pa wọ́n intentionally tó wò pé ìjọba kèwọ̀n bí aláìjà Tinubu ń táwọn Fúlàní ẹ̀ sọ ìtumọ̀ ẹ̀ nìyẹn. Ẹ̀yin lè wà as president okay ẹ jẹ́ kí n fi ti Ọ̀yọ́ fi ṣèdáàbò fún yín. Nígbà tó lọ jẹ́ ọmọ gbé lọ́yọ̀ ta ni wọ́n pariwo iṣẹ́ ilẹ̀ wà lọ́yọ̀ wọ́n ń pariwo yín nítorí pé wọ́n fẹ́ fà ìjọba yín ya. Èyí náà dẹ̀ mọ̀ ẹ mọ̀ that is one thing about you. But when it comes to intelligent information Bàbá Tinubu top notch ní number 1 ní sọmọ náà. So now ìgbésẹ̀ tẹ́ gbé nísìnyí ó máa jẹ́ kí gbogbo èèyàn mọ̀ wípé lóòótọ́ ẹ ò mọ̀ kankan nípa bó ṣe ń pa àwọn èèyàn nílẹ̀ Yorùbá nílẹ̀ Ìgbò. Àwọn ló mọ̀ pé ìgbésẹ̀ tẹ́ gbé ó wà nídìí táwọn Yorùbá yẹn ṣe fẹ́ yọ yín. Wọ́n fẹ́ yọ yín bíi jìgá. Òun ló ti lọ pàdé àpòpọ̀ pẹ̀lú Peter Obi. Bọ̀ kí n tó lọ́dọ̀ ti Peter Obi yẹn ẹ jẹ́ kí n sáré play ọ̀rọ̀ tí bàbá wa Bọ́lá Ahmed Tinubu tí wọ́n ṣẹ̀ sọ síta ẹ jẹ́ sáré play ẹ̀ fún yín. Ó dẹ̀ dá mi lójú pé ọ̀pọ̀lọpọ̀ yín tí ì gbọ́ ẹni tó bá ròyìn gbẹ̀rọ ló pa. Àfi tó bá ṣẹ̀ṣẹ̀ gbọ́ pé mi náà ṣe gbọ́ tí wọ́n á play yìí. Now ẹ ká tẹ́tí bẹ́ẹ̀ lè jẹ́
ká lè gbọ́ ọ̀pọ̀ tí bàbá Bọ́lá Ahmed Tinubu sọ. As sponsors of terror. Sponsors of terrorists. Ẹ máa gbọ́ o, sponsors of terrorists. Surrender or feel the as sponsors of terror. Surrender or feel the full force of the Nigerian state. These windows of surrender will not remain open forever. Yes. No mercy will be shown to those who trade in blood of Nigerians. Ṣé ti gbọ́? Wọ́n ní kò ní sí ojú àánú fún ẹnikẹ́ni tí abẹ́ bá gé lọ́wọ́. That is it. Kò sí ìlú tí wọ́n ti fọ́ ìlú terrorist. Kò sí. Nàìjíríà lè dìnnà bá wọn pọ̀ títí máa rí. Àwọn èèyàn gbọ́ ni wọ́n ń pa àwọn èèyàn yìí thousands, millions. Ẹ̀yẹ̀ ń pọ̀ sí. Ló jẹ́ káwọn èèyàn pọ̀ púpọ̀ àwọn tí wọ́n mọ̀ nípa àwọn ìṣẹ̀lẹ̀ pa wọn. Àwọn àdẹ̀ ti gbé àwọn àṣírí kan tó fìdí ẹ̀ múlẹ̀ tó dàpọ̀ bàtí ìlú kò mọ̀ kankan. Báwọn náà ti ṣe máa ń ṣe nìyẹn. Tí wàá ti jáwọn lọ́wọ́ lórí oyè, tẹ́ni ò lè ṣe tó fẹ́, wọ́n á yọ bí ìjìgá ni. Nísìnyí, à ń gbọ́ lẹ́nu bàbá Hausa kan tó ní regional ní Tinubu fẹ́ ṣe. Àti gbọ́ lẹ́nu àwọn bàbá Fúlàní tí wọ́n ló fẹ́ pín Nàìjíríà. Àti gbọ́ lẹ́nu àwọn tó sọ pé ó fẹ́ kó gbogbo Nàìjíríà sápò ẹ̀. Ọmọ Yorùbá, gbogbo àwọn tó ń sọ eléyìí, wọ́n ń propaganda lásán ni. Propaganda ni. Ṣùgbọ́n ìdí táwọn Fúlàní tí wọ́n ṣe ń sá kíjokíjo káàkiri nìyẹn. Because tí bí Nàìjíríà bá wà ní bí wọ́n ti sọ pé wà ní wọ́n Nàìjíríà yìí, bọ́ ìjọba wà ní wọ́n Nàìjíríà yìí, àwọn Fúlàní kò tó pè, bí Haúsá, kò pè Ìgbò, kò pè Yorùbá. Tábàdà separate àwa nìkan ló pè, kò pè Fúlàní. Ìdí nìyẹn tí wọ́n ti fẹ́ regional tàbí separation. Wọ́n mọ̀ pé tá bá ti lè wà ní regional, gbogbo agbára táwọn ní láyé kò tí lọ sọ pé ó ti lọ. Because sọ pé ó ti lọ. So ká má dìlé nísìnyí ìwọ tó bá rẹ́ǹtì lé fún Fúlàní nílẹ̀ Yorùbá tó bá mú ẹ, you will also be treated as one. Yes. O fẹ́ gbá àmì ṣiṣẹ́, ẹ̀rọ ìmọ̀ṣẹ́ tó ń ṣe. Ibi tó ti ń bọ̀, kí ló fà á tó fi kúrò bẹ́ẹ̀? Yes. Kò ní sí tó jọ mọ́ bẹ́ẹ̀ mọ́. Tẹ́kọ̀ máa kó ayé tẹ́ máa rọ́wọ́ ilé tẹ́ gbogbo yẹn kò ní sí mọ́. Níjọ́ náà bá dé tàbí tí separation of Nigeria bá dé, ìgbà tá a lè wà in charge of our land yẹn. Táwọn òye tẹ́lẹ̀ ń wò ìpọ́n lẹ́kọ̀ọ́ lójú. Náà kí n padà síbi tá a ti ń bọ̀ padà. Bàbá Tinubu ti kéde fún ara wọn pẹ̀lẹ́nu wọn. Gbogbo ilẹ̀ ti gbọ́. Lẹ́yìn tí àbá ti gbọ́ tẹ́lẹ̀, màá tún play fún yín láìpẹ́. Wọ́n ní kí gbogbo àwọn agbénipa ajínigbé tó wà gbogbo fọ́rẹ̀sì wa. Wọ́n pè fọ́rẹ̀sì ni wọ́n wà. Táwọn tó wà ní fọ́rẹ̀sì wa kọ́ ṣe pé wọ́n jáde síta. Wọ́n dẹ̀ surrender, wọ́n kó gbẹ́pọ̀ wọn sílẹ̀. Pé Nigerian government dey treat wọn bí terrorists, just like saying fún wọn ní last amnesty. Wọ́n ní ṣùgbọ́n ẹni tó even o lè máa surrender gan sí ìjọba. Wọ́n sọ débi pé gẹ́gẹ́ bí mo gbọ́ wọn náà máa ojú òkú security tó wà bẹ́ẹ̀ kú. Wọ́n lè ráyè jáde lóko lọ sílùú wọn. It's fine. Pé but wọ́n tó bá wá yóò pé bóyá ó yá wèrè tàbí oníbàbà sáàdì kan tàbí lẹ́nìkan tó máa stop ọ̀ táwọn fẹ́ ṣe òkú ẹlẹ́jà ń ta o. Gbogbo yín ẹ̀bọ́ táwọn gbogbo tẹ̀ sọ̀rọ̀ ẹja kíá. Kódà wọ́n nìkan ṣe ó tó gẹ́. Wọ́n sọ débi pé ọ̀rọ̀ tó gẹ́ iná ọ́fíìsì náà ìtẹ̀ṣe ní ayé àwọn ìtẹ̀ bàjẹ́ ó tó gẹ́ ẹ̀jẹ̀ tẹ́ ta sílẹ̀ ó tó gẹ́ ìbanilórúkọ jẹ́ tán fún àwọn ó tó gẹ́ pé because gbogbo ìbùkún tí wọ́n ń ṣe
àwọn làwọn èèyàn sọ pé àwọn ṣe pé ọ̀rọ̀ àwọn àjọba òótọ́ dẹ̀ ni ẹni tó bá lórúkọ tó lágbára làbú ni àbùkù máa ń pọ̀ náà bàbá Tinubu sọ̀rọ̀ kan wọ́n ní tẹ̀yìn ìròyìn ẹ̀yìn wọn karambani ìyẹn terrorist wọ́n ní tí ẹ bá tún padà rí àwọn ajagun ni o àwọn wá neutralize gbogbo yín ni o àwọn sọ fún yín sì tẹ jáde àwọn tó ní ìyá alájà yín gbọ́ wọn báyà yín sọ̀rọ̀ sí yìí tó bá di báwọn bẹ̀rẹ̀ sí ní ju àdúgbò ṣe gbogbo ẹ̀ làwọn bàbá yẹn máa gbé fake news káàkiri tí wọ́n ní jẹ́wọ́ fáwọn èèyàn pé àwọn ọmọ táwọn ọmọ wọn jẹ́kọ̀ọ́ lọ máa pa àwọn èèyàn làwọn á mìíràn pa náà wọ́n náà wọ́n sọ àwọn tuntun sọ you don't escape to my town my country ó túmọ̀ sí pé ìwọ tó bá kúrò ní forest yẹn má dúró ní ìlú yẹn má dúró ní Nàìjíríà ló sọ fún ẹ fá ewé ẹ bọ̀ ìwọ tó bá rò pé bóyá ṣèbí mi ṣàṣekè ní kan mọ́jẹ́ tó bá ti mú ẹ gbàgbó ẹ ó gbọ́ tó bá ilé mú ẹ gbàgbó ẹ bí mo ṣe sọ̀rọ̀ lọ́wọ́ báyìí gan àwọn ìṣọ̀tá Sókótó ni o Abdulsalam ni o gbogbo àwọn tó jẹ́ Fúlàní elders Kabas wọ́n ṣe meeting ọ̀pọ̀ meeting ọ̀pọ̀lọpọ̀ wọn ti sá kúrò nílùú wọ́n mọ̀ fún ọmọ ìbọ̀bà Tinubu kì í sọ̀rọ̀ lásán tọ́ka dùn tó wọ́n náà máa ṣèkọ mẹ́wàá fọkàn sí mẹ́wàá ẹ̀kọ́ máa ṣe ó máa ṣe ó dẹ̀ ní rí kó sọ kankan débi tí wàá tẹ̀lé pẹ́ tó ń bá ewì rè fẹ́ tà get out ẹ̀rí bá àwọn bàbá yẹn ti sá kúrò nílùú tán èyí náà ibi tẹ́ wà yẹn ẹ fi bẹ̀rẹ̀ ò ń ṣeré yín ọ̀pọ̀lọpọ̀ development là ń kó bọ̀ bẹ́ẹ̀ láìpẹ́ yìí kúrò bẹ́ẹ̀ tàbí kí àwọn ọmọ ológun Nàìjíríà kọ́ fi àdó olówó láti ní fighter jet kọ́ fi já yín sí wẹ́wẹ́ tó bá wù yín kẹ́kún bẹ́ẹ̀ àwa bẹ́ẹ̀ yìí o à ń fún yín láṣà sí ní o ultimatum kalẹ̀ fún ìdọ́lá ni kò ń ṣe ọdún kan àti the ultimatum is just within today and tomorrow. ìwọ tó bá ti wà kúrò ìdí tó ṣe wá kúrò táàbù lówó bá já ẹ sí wẹ́wẹ́ wàá lọ máa sọ ní fọ́nà. náà mo fẹ́ play fídíò kan fún wa mo fẹ́ kájọ wo fídíò fẹ́ kí wájọ wo fídíò ìkájọ gbọ́. ṣe rí bàbá Tinubu ní ẹjọ́ mẹ́ta wọ́n ti ń rìlíìsì àwọn kankan sílẹ̀ tó yẹ pé ó wà very very deep tó bá dàbí lọ fídíò yẹn ni ẹ wò. Politics, northern politicians. You see, why is it that all of a sudden the northerners are in love with Peter Obi all of a sudden? The northern politicians are falling in love with Peter Obi all of a sudden. Why? Northerners, the fear of regionalization. You see, the smartness of the northerners and the foolishness of the southerners. You see, the southerners don't understand the game that the north is playing, and politics is actually a game. And the northerners are actually good, and they are the best at political games. Now, listen carefully. There are windows in the north that this Tinubu posture is actually his second tenure will actually brings about regionalization and Nigeria structure. There are rumors and windows in the north that Tinubu is actually removing the depot, the recruitment of the military, that he will establish one in Enugu and one in either Ibadan or Ogbomoso. This is decentralization and regionalization. The north are not happy with it. There are also windows that Tinubu will actually decentralize the Nigeria Defense Academy by removing it in Kaduna. According to the rumor that Tinubu will take the naval wing to Oron, that is Akwa Ibom or around Calabar axis. And there's also a rumor that he will also take the Air Force training wings out of Kaduna. And possibly at the end of the day, Kaduna may only be left with also a branch. The Norths are not happy with all of this. And the same pattern that was done to Goodluck in 2015,
when they discover the northern and understand that restructuring and regionalization of Goodluck implementing the national confab will actually happen if Goodluck win the second tenure. They not sworn that for no reason that Goodluck will come back. They use the Chibok girl insecurity economics, and they also use economics and corruption issues against Goodluck, and they succeeded in removing Goodluck. It's the same pattern the northerners are using today. Now, the northerners have sworn that Tinubu will not come back in 2027. It's not because of incompetence. It's not because of economic failure. It's not even because of corruption. But it's just because the North are afraid of regionalization and restructuring. By the things I've earlier mentioned, the North are afraid of it. And they have sworn that Tinubu will not come back in 2027. That is what brings about the sudden love, with the northerners falling in love with Peter Obi all of a sudden. But the foolishness of the southerner and the smartness of the north has making the north actually to be smarter. Now, before Kwankwaso actually agreed to be a running mate to Peter Obi, the north make sure they actually subdue Peter Obi to agree to a single term. One, the north knows very well that single term is not enough for Peter Obi to make any impact and to make any regionalization structure, or to even talk about restructuring or regionalization structure in 4 years. They know Peter Obi doesn't have the capacity to do that. So the fear of the North and the Northerners is, it's better they should actually vote Peter Obi, which will not have the time, the duration, the capacity to regionalize this country. And that is why they are going for Peter Obi. And they have seen the tendency of Tinubu, that if Tinubu mistakenly win 2027, Nigeria will be restructured, regionalization will take place. And guess what? Who will be the losers? The Northerners. So the Northern oligarchy know this very well. The Northern oligarchy, the Northern allies, and the Northern politicians, they are the beneficiary of the scam called Nigeria. So the love of the Northerners for Peter Obi is not actually out of good motives and good intentions. But the North are smarter and they are wiser. They are taking the advantage of the foolishness of the Southerners. Why should they not cry for insecurity? The insecurity that they not created? The Boko Haram, the bandit, the Lakurawas, who created it? They not. If you are talking about the economic failure of Tinubu today, Buhari was a president for 8 years, no single protest in the north. Despite the insecurity in the north, the train attack between Kaduna and Abuja happened in Kaduna. The school kidnaps in Kebbi, in Yobe, in Zamfara. There was no brouhaha in the north. There was no single noise in the north. But today, the north are actually shouting for the insecurity they create. And the Southerners and the foolishness of the Southerners, when they are shouting, Tinubu is not competent, Tinubu has failed, insecurity, Tinubu must go, they are actually sincere in whatever shouting they are shouting. But when the Northerners are shouting to remove Tinubu, they are shouting because they have interior motives. They are not shouting because Tinubu failed. They are not shouting because Tinubu is incompetent. They are shouting because of the posture of Tinubu for regionalization and restructuring. And the North will be losers. And that is why they are shouting. The foolishness of the Southerners, when you are shouting for Tinubu, be wise. And look, read between lines. Be rational and be logical. I come in peace. Something, say something. Say something, say something. Tó bá rí nǹkan sọ. Tó tí nǹkan bá rí ọ, má fi fara o. Sọ. Tó ti yọ. Tẹ́ bá ti ń rí strangers ládùúgbò yín. Àwọn community kọ̀ọ̀kan lọ́dọ̀ tí wọ́n bí ní sàtìbádé bíi pé ìwọ landlord tó ń fi lé rẹ́ǹtì. Tó láwọn ilé tó ń fi rẹ́ǹtì. Tó bá fẹ́ fi lé rẹ rẹ́ǹtì. Ẹni tó fẹ́ gbalé yóò wá sí community. Yóò wá gba fọ́ọ̀mù. Community máa béèrè bí ló ti ń ṣiṣẹ́, ibo ló ń gbé tẹ́lẹ̀, kí ló fà tó fi fẹ́ kó mi tó ń gbé, community ló fi tiẹ̀ tó máa fi dé ẹ understand báyẹn. So kò sí bí strangers fẹ́ wọnú community kan tí àwọn community ò ní mọ̀ sí. So mi nítorí pé nísìnyí mo jẹ́ landlord wípé mo dẹ̀ kọ́lé ní community mi mo fi ń rẹ́ǹtì
àlàyé wa lásìkò yìí o lọ́dọ̀ tí wàá ń bì nísìn o ẹ láti rí fìlà lórí mi, fìlà làwa náà ń wẹ̀ káàkiri báyìí ìgboro rẹ́rìn ṣẹ́jú ọ̀rẹ́ sáà ní báwọn. So torí pé ìdíjẹ́ gbọ́dọ̀ máa see something say something kẹ́ ẹ rí nǹkan kẹ́ ẹ sọ nǹkan ni wípé ó máa assist wa fún security purpose, ṣe understand. So tí àwọn tí irú kíní yẹn bá ti wà ní community yín, each community ló wọ́n máa ṣe nǹkan rẹ̀. Àwọn èèyàn góòjì mọ̀ pé àìrọ̀ òtá lè jọba fẹ́ wọlé sádùúgbò wa àfi ká lọ fi hàn community wa o. Ìkéde tẹ́ ìsanwó fún lélẹ̀ tí mò ń fún yín yìí o. So ẹ jẹ́ kí gbogbo community, kò sí bí ìlú ṣe tóbi tó, oníkálukú máa ní community ẹ̀. A máa ní landlord association, ẹ understand. Ẹ̀yin landlord association ẹ má gbàgbàkúgbà láàyè. Ó ti yé yín ṣé ká tí mo sọ yín báyìí, anybody tó bá ti jẹ́ bí àlejò láàrin ara yín ẹ fi hàn community yín o. Mo ṣe wà ní ìsàlejò kan wá mi wá láti ìlú wa lánàá, bó ṣe dé báyìí gbá ni mo ti gbé àlàyé wa tó ń bá lọ bí iṣẹ́ tó lọ rìn ládùúgbò tán bá gbé ọ kò káyò, mo yà tètè mú lọ sọ́dọ̀ àwọn community wa pé tọ̀ ẹ dákun o, àbúrò mi ní o, ẹ wá láti ìlú wa ní o, iṣẹ́ tó wá sí ni yóò sì lọ̀sẹ̀ kan péré kó tó fi padà o. Gbogbo àwọn èèyàn bíi mélòó tí mọ́ àwọn tó sì wà ládùúgbò mo ti àlàyé ìwọ náà mọ́ sí ìrìnkùnrin wọ́n bá gbé ọ lọ bí ẹsẹ̀ yárò nu o. So sẹ́rí kí nìyẹn máa help wa. Ìmọ̀ràn tí mo ní kí n sáré mú wá fẹ́yìn fáǹsì wa nìyẹn o. Ẹ̀yin kọ̀ọ̀kan ẹ lọ máa drop ẹ̀ sí orí platform yín o, wípé see something say something máa ràn wá lọ́wọ́ o. Ó ti yé yín báyìí nísìn. Ẹ̀yin community ẹ jẹ́ ká kóra wa jọ o, ká bẹ̀rẹ̀ sí ni máa fi hàn ara wọn ra. Ẹ má gbàlejò kan tẹ́ ẹ bá ti mọ ọ̀rẹ́ tó bá ti rí tó bí 20 years ó ti yẹ ọ bí 2 years 3 years tó o ti rí láàsì tó bá ní pé òun fẹ́ wá rí ẹ fún kankan. Àlàyé béèrè kọ́kọ́ ṣe ìwádìí náà pé àwọn ẹlòmíì níbi tó ti ń bọ̀ wípé lágbájá ìwà wo ló ní lọ́wọ́ nísìn tí ò sí ó kún mọ́ ló ń fẹ́ wá kí mi ni, jẹ́ ká yó mọ́ o. Tí ó bá bẹ́ẹ̀ wọ́n á kó mọ́ mu gàrí sọ lọ́wọ́ o. Ó dá nísìn ẹ̀jẹ̀ sáré tó fi fídíò eléyìí hàn yín àwọn ọlọ́pàá nù o nílẹ̀ yìí. Ẹ káàbọ̀ padà ènìyàn wa, kí lẹ rí lórí fídíò tí ẹ wò tán sí. Mo tẹ bá rí bẹ́ẹ̀ ẹ bá kọ sí comment section. Ṣé a sọ fún yín? Ṣé bá sọ fún yín ẹ̀yin lẹ gbọ́? Àwa sọ̀rọ̀ ó ṣòro láti defend, ó ṣòro láti gbé nǹkan ẹ̀ kalẹ̀ láàárín àwọn èèyàn tọkọ wọn ti wà poisoned, tí wọ́n ti ń rí láti bí ọdún mẹ́ta pé Tinubu ló pa wọn. Bàbá Tinubu náà wá rí i pé ó le láti convince àwọn èèyàn lórí bẹ̀rẹ̀ sí ní kó evidence jáde. Can you imagine? Àwọn olórí burúkú kẹ̀dẹ̀ rí àwọn náà complain jù. Ìjájára wa o, níbi tá a bá dé mo bá ẹ dákẹ́ tí a bá ẹ dákẹ́ o. But tó bá mọ́wọ́ tó ń dùn ẹ̀ tó fi síta gbangba á tètè jiná, kò ní rà débi tó bá ní dúdú pààrọ̀ kí ìyá ẹ̀ lápàdánù. Ẹ ká mọ̀ tá à ń ṣe ní ìgbà ọ̀dọ̀.